kúlé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yìí Adefenwa Fowoshade lórúkọ tèmi ọmúlẹ̀mọba tó ń tẹ̀ jẹ́jẹ́ ajíjá tẹ̀ gírígírí orí ẹ̀rọ amóhùnmáwòrán Kaftan television ti Yorùbá la wà. Ẹ má gbàgbé pé lórí ètò Ìhìnrere mo ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run wá sórí ètò àti àwọn olórí ẹ̀mí bákan náà àwọn adẹ́rìn-pòṣónú lọ́nà ti ìgbàgbọ́ ni mo ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbé wá. Tèmi ò ní yàtọ̀ ṣùgbọ́n máa kún fún ọgbọ́n ìmọ̀ àti torí pé kíni ọ̀dọ́mọdé nínú ara ṣùgbọ́n tí wọ́n jẹ́ àgbà nínú ẹ̀mí pàápàá nínú ìrìnàjò iṣẹ́ ìránṣẹ́ àwọn ni mo gbé wá sí orí ètò lénìí. Àwọn náà ni Aposteli Damilare. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé pátápátá. Àná mi sọ̀rọ̀ ẹ ṣeun òní mi sọ̀rọ̀ ẹ ṣeun ó dájú ọ̀la mi á sọ̀rọ̀ ẹ ṣeun ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun ẹ̀mí mímọ́ ẹ ṣeun ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa o ẹ̀mí mímọ́ ẹ ṣe. Mo gbàdúrà fún ẹni tó bá rí àmì kan ṣoṣo ṣe nínú ọdún tó wọ̀ yìí lórúkọ Jésù wàá parí ẹ̀ láyọ̀. Àmín lórúkọ Jésù Kristi. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá èyí tó máa ń dẹ̀mí èèyàn légbodò láàrin ọdún tó o bá ṣe àmì irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí ọ. Àmín lórúkọ Jésù Kristi. Nínú ọdún tó o wọ̀ yìí wàá mẹ́kì ẹ̀ mẹ́. Àmín lórúkọ Jésù. Ohun gbogbo tó o bá dáwọ́lé ó máa yọrí sí rere. Àmín lórúkọ Jésù. Ògo ni fún orúkọ náà lókè. Hallelujah. A gbàdúrà fún iléeṣẹ́ yìí a máa tẹ̀síwájú sí. Àmín Jésù. Gbogbo ẹ̀dá tó ń ṣiṣẹ́ níbẹ̀ ẹ ò ní jábọ́. Àmín Jésù. Ògo ni fún orúkọ náà lókè. Hallelujah. Jésù agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ̀yin náà rí wípé a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ nínú àpò ni. Àlejò wa tó jẹ́ Aposteli Damilare. Àwọn ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá bákan náà pẹ̀lú àdúrà. Ṣùgbọ́n àkórí ìwàásù wa tí ò ní òní àkórí tá a pè ní ẹ̀ṣẹ̀. Kí ni nǹkan tó ń jẹ́ ẹ̀ṣẹ̀? Ṣé wọ́n máa ń dẹ́ṣẹ̀ ní àwọn ló máa ń dẹ́ṣẹ̀? Kí ni ọ̀nà àbáyọ? Ohun gbogbo tó so papọ̀ mọ́ nǹkan tá a pè ní ẹ̀ṣẹ̀ òun la fẹ́ gbé yẹ̀wò ní àárọ̀. Ṣùgbọ́n mo máa bẹ̀ wá ibi tó bá yẹ ká ṣe àmì ẹ gbìyànjú ẹ jẹ́ ká ṣe àmì tó nípa Bíbélì wípé àmì òun ni ìdáhùn àdúrà. Ó yá àlejò mi ẹ jẹ́ ká tẹ̀síwájú. Dáríjì mi Jésù mi ò ní ṣe é dààmú mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ mi bàbá mi torí ẹ̀jẹ̀ rẹ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Èmi kọ́ ni mo bá sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ inú mi ló fẹ́ bá gbogbo èèyàn sọ̀rọ̀ báyìí. Gbogbo ibikíbi tó o bá lórí ọ̀fẹ́ àti máa wò wá kedere lórí ìkànnì táwa yìí fi ara rẹ balẹ̀ torí pé Ọlọ́run máa dá sí ọ̀rọ̀ rẹ ju tàtẹ̀yìnwá lọ. Àmín Jésù. Wọ́n ti sọ àkórí ẹ̀ṣẹ̀. Kí là ń pè ní ẹ̀ṣẹ̀? Kí ló fa ẹ̀ṣẹ̀? Ọ̀nà wo la fi lè bọ́ nínú ẹ̀ṣẹ̀? Màzétò lọ́gbàgbà yóò bò ṣe tàràrà. Ẹ̀mí wo ló ń gbé ẹ̀ṣẹ̀ sínú ènìyàn? Ẹ má jẹ́ ilé èèyàn pẹ̀lú. Ohun tá à ń pè ní ẹ̀ṣẹ̀, òun ni ohun tí mò ń ṣe. Bẹ́ẹ̀ni, ẹ rí i pé mo tọ́ka sí ara mi báyìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ pé wòlíì náà lè máa dẹ́ṣẹ̀. Apostoli lè dẹ́ṣẹ̀. Pásítọ̀ lè dẹ́ṣẹ̀. Gbogbo wa la dẹ́ṣẹ̀ o. Bíbélì sọ pé for all have sinned and come short the glory of God. Ẹ má jẹ́ kí n tẹ̀wé ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ ó ní ohun tí mò ń ṣe tí ẹ̀yin ń ṣe tó ń lòdì sí ìfẹ́ Ọlọ́run. Tá a dẹ̀ mọ̀ pé kò dáa. Tó ń lòdì pátápátá sí ìfẹ́ Ọlọ́run tí èmi àti mọ̀ wípé ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n à ń ṣe à ń gbé ẹ̀ṣẹ̀ yìí mọ́rísì torí pé ẹ̀ṣẹ̀ ló dùdù. Láti dá. Kò sí ẹni tó ń dẹ́ṣẹ̀ tí inú òkè ń dùn. Gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ lè kà láyé tí èèyàn bá ń ṣe á máa feel happy. Inú á máa dùn á máa wò wípé yes ohun tó ń ṣe yìí òótọ́ ọ̀rọ̀ ni. Ohun tí àwọn oníwàásù máa ń rí ohun tí Olúwa máa ń rí lórí ká bá èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ kékeré kan o torí bẹ́ẹ̀ ṣe ń bá
èèyàn sọ la máa wò ó pé ṣe wà òkè ohun tí mò ń mu yìí tó tẹ́ mi lọ́rùn ẹ̀rọ pé ẹ̀ṣẹ̀ ni kí n bá mú mọ́ ohun tí mò ń fà yìí tó yẹ pé tí n bá gbé tán kó lọ́ọ̀sì àbóríṣiríṣi yẹ tí n bá fà á tán ẹ̀ mọ̀ pé agbára wà lára mi ẹ wá ń sọ fún èmi pé kí n má ṣe mọ́ a sọ wípé ẹ̀ṣẹ̀ ló dùdù sẹ́ẹ̀ nítorí ẹ̀mí gbogbo èèyàn ṣe kí ni o náà ṣe máa ń ṣe é nítorí ìdí èyí gbogbo wa pátápátá ẹ jẹ́ ká lọ wo ti Jeremáyà orí 5 ẹsẹ̀ 5 sọ Jeremáyà orí 5 ẹsẹ̀ 5 5:25. àìṣedédé yín mú gbogbo nǹkan wọ̀nyí kúrò ẹ̀ṣẹ̀ yín sì mú kí a fi nǹkan rere dùn yín. máa ṣe ta lébí ọgbà yóò ṣe ta ní à ẹ gbọ́ ohun tí ìwé mímọ́ sọ nípa ẹ̀ṣẹ̀ ó ń fa ohun rere sẹ́yìn nínú ayé ènìyàn. Bí ìwọ ṣe ń bọ́mìnrin olómìnrin lè pẹ̀lẹ́ ó máa ń ṣúùtì ṣùgbọ́n ohun tó ń gbà lára kádàrá ẹ lára àyànmọ́ ẹ ó kékeré kan o ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé òun lo ọdún tó kọjá òun ò rí nǹkan kan gbámú òun ò dẹ̀ rí nǹkan tí Bíbélì sọ nípa ẹ̀ṣẹ̀ ohun tó sọ ni pé ó máa ń fa òrèrè sẹ́yìn ó máa ń dí òrèrè lọ́wọ́ tó o bá lo ọdún 2023 yìí tó o lò bó ṣe lọ 2022 pẹ̀lú ẹ̀ṣẹ̀ ní ọwọ́ ẹ èèyàn ò lè rí nǹkan kan mú èèyàn ò lè rí nǹkan kan mú ìfẹ́ Ọlọ́run ni fún ọ láti ṣe rere láyé ìfẹ́ Ọlọ́run ni láti gòkè ìfẹ́ Ọlọ́run ni láti jẹ́ èèyàn ìfẹ́ Ọlọ́run ni láti débi gíga ìfẹ́ Ọlọ́run ni láti ní owó lọ́wọ́ ẹ̀sìn láti ní owó lápò ìfẹ́ Ọlọ́run ni o torí àwọn èrè máa wò pé tó o bá lówó ẹlẹ́ṣẹ̀ ni ó bá ló sọ fún ẹ bẹ́ẹ̀ ìfẹ́ owó ní gbogbo ẹ̀ṣẹ̀ kì í ṣe owó gangan àmọ́ tàbí kejì ìfẹ́ owó òun ni kí ni o kì í ṣe owó fún ẹ so níní owó lọ́wọ́ inú Ọlọ́run máa ń dùn sí jíjẹ́ èèyàn pàtàkì láwùjọ inú Ọlọ́run máa ń dùn sí jíjẹ́ ẹni tí àwọn èèyàn máa wò pé mẹ́ńtọ̀ aṣíwájú inú Ọlọ́run máa ń dùn sí ṣùgbọ́n àwọn nǹkan yóò ṣẹlẹ̀ sí ayé wa nítorí pé a di ẹ̀ṣẹ̀ mọ́wọ́ àwọn nǹkan yóò ṣẹlẹ̀ ní inú ìrìn àjò ìgbéyàwó àwọn nǹkan yóò ṣẹlẹ̀ ní inú ìrìn àjò business àwọn nǹkan yóò ṣẹlẹ̀ ní inú ìrìn àjò ìjọgbọ́n láyé òde òní torí pé gbogbo wa a ní ẹ̀ṣẹ̀ dání mo gbàdúrà ẹ̀ṣẹ̀ tó bá ẹwọ ọdún tuntun tó ní wàá lo ọdún lásán ẹni tó bá rí àmì ṣe Ọlọ́run kó dáríjì wá. Àmín lórúkọ Jésù. Kí ló ń fa ẹ̀ṣẹ̀? Kí ló ń fa ẹ̀ṣẹ̀? Ẹ̀sùn àwọn àkọ́kọ́ tó ń fa ẹ̀ṣẹ̀ ó ní àìní ìmọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àìní ìmọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ohun àkọ́kọ́. Ohun àkọ́kọ́ tó ń fa nìyẹn. Ẹ má jẹ́ ká tọrọ ara o. Ẹ̀yin ẹ wo láìfù Jésù. Ó dó stéèjì kan. Wọ́n kàn máa gbélébù. Gbogbo ẹ̀ṣẹ̀ ayé ó wà lórí Jésù. Bí Ọlọ́run ṣe wò pé ewọ́ rẹ̀ wọ́n ní òun lóru ẹ̀ṣẹ̀ ayé ojú Ọlọ́run kúrò lára ẹ̀ bí ojú Ọlọ́run ṣe kúrò lára ẹ̀ Jésù pariwo lórí ìtẹ́ bàbá èéṣe tí wọ́n yóò ṣe kí ni o tí wọ́n yóò ṣe kọ̀ mí sílẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí Ọlọ́run ti gbé ojú kúrò lára wa Ọlọ́run ò ní gbójú kúrò lára ìlú àti Àmín lórúkọ Jésù nítorí ẹ̀ṣẹ̀ torí ojú Olúwa kì í rí ẹlẹ́ṣẹ̀ ẹ̀dá sì nígbà o Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ojú ẹ̀ kì í rí ẹ̀ṣẹ̀ tó o bá ríra ẹni ẹlẹ́ṣẹ̀ tó o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tó o bá ríra ẹni ẹlẹ́ṣẹ̀ tó o bá mọ Bíbélì yìí kà tó o mọ ṣe ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó o mọ bí wọ́n ṣe ń bẹ̀bẹ̀ fún ẹ̀ṣẹ̀ Ọlọ́run máa wù ẹ́ ní another angle á dárí ẹ̀ṣẹ̀ yẹn jì ọ́ ṣùgbọ́n ohun tó ń fa ẹ̀ṣẹ̀ ni pé àwa jẹ́ àmọ́ tá a máa ṣe tá a bá dẹ̀ṣẹ̀ tán nítorí pé a ní ìmọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. It is when you read the word of God that you know how to come out of sin. Tó o bá ka ìwé ọ̀rọ̀ Ọlọ́run nígbà náà ni wàá mọ̀ bó ṣe máa ṣe kí ni o bó ṣe máa jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ torí pé tí ẹ̀ṣẹ̀ bá mú ènìyàn lómi tó àti jáde máa ní agbára o ọ̀rọ̀ Yorùbá kan sọ wípé bí a ṣe ń gbé ẹsẹ̀
bẹ́ẹ̀ là ń dẹ́ṣẹ̀ bí a ṣe ṣe kí ni o bá a ṣe ń gbé ẹsẹ̀ bẹ́ẹ̀ là ń dẹ́ṣẹ̀ that is to say ó lè má possible it may look impossible for us not to sin. That is to tell us that in one way or the other a máa máa ṣe in one way or the other a máa máa ṣe tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n tó o bá mọ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa wà á mọ̀ wípé ohun tí mo ṣe yìí kí ni o ẹ̀ṣẹ̀ ni wà á mọ̀ wípé mo ti kùnà nínú ọ̀rọ̀ Ọlọ́run wà á mọ̀ wípé mo ti kùnà nínú ìfẹ́ Ọlọ́run wà á tètè retrace ara ẹ padà ohun tó ń fa ẹ̀ṣẹ̀ nìyẹn o àìní ìmọ̀ tó nínú ọ̀rọ̀ Ọlọ́run ló ń fa ẹ̀ṣẹ̀. Àìní ìmọ̀ tó nínú ọ̀rọ̀ Ọlọ́run nǹkan tó ń fa ẹ̀ṣẹ̀ lélẹ́yìí àtèmi àti yín la dẹ̀ máa ń dẹ́ṣẹ̀. Tá a bá sọ pé àdẹ́ṣẹ̀ Bíbélì sọ wípé olótìtọ́ kan àbí ó ní òdodo kan kò sí lẹ́nu wa ó nítorí gbogbo òdodo wa ó ló dàbí àkísà ẹlẹ́gbin. Ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀kẹ̀rẹ̀ àtẹ̀lé withstand káàkiri rag kó wà lẹ́gbẹ̀ẹ́ máa ní no mú kúrò bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwa náà ṣe rí lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ó tiẹ̀ tún ṣàánú fún àtọ́rí tó bá sọ pé kọ́ mọ́ wa náà kúrò báyìí irú àárọ̀ ìyàwó á ti lọ a lè dárọ̀ ìgàn àmọ́ orí ọ̀fẹ́ tá à ń rí gbà yẹn lórúkọ Jésù àtèmi àtìyín kò ní ká kúrò lórí. Àmín Jésù. tó àlejò mi ẹ jẹ́ ká tẹ̀síwájú. bá a ṣe ń tẹ̀síwájú yẹn inú mi dùn torí pé olóòtú gan-an nínú ẹ̀mí ló ti ń ṣiṣẹ́ mo gbàdúrà fún yín ọpọlọ yóò ní jọba. Àmín lórúkọ Jésù. ẹ̀rọ tó bà mí lẹ́rù jù nínú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tá a sọ yìí ó ní èrè ẹ̀ṣẹ̀. Bíbélì sọ wípé tí Ọlọ́run bá ní kò ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló fẹ́ dúró nítorí náà gbogbo wa lẹ́sẹ̀ o má sì lè bọ́ o mi ò ní ara mi sílẹ̀ o ṣùgbọ́n I caution myself with this Bible verse Romans chapter 6 verse 23 ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 13 ó jẹ́ ohun tí mo máa ń rántí ní gbogbo ìgbà sẹ́ríkà nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. nítorí kí ni ẹ̀ṣẹ̀ kí ni èrè ẹ̀ṣẹ̀ mà ikú ni èrè ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tó máa ń bà mí lẹ́rù ní gbogbo ìgbà tí mo wò pé ṣé aráyé ló ń dẹ́ṣẹ̀ tó yìí ṣé ènìyàn ló ń ṣe bí ẹni pé kò sọ́lọ́run yìí ṣé ènìyàn ló ń hùwà bí ẹni pé ohun tó ń ṣe yìí kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kí gbogbo èèyàn máa ka ibẹ̀ yẹn láràárọ̀ Bíbélì sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ẹni tó bá rí àmì ṣe lọ́dún òní kúkú òjijì. Àmín lórúkọ Jésù Kristi. ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí èmi náà ti ṣẹ̀ èyí tí ikú fi ń wá wa kiri lórúkọ Jésù Ọlọ́run dáríjì wá. Àmín lórúkọ Jésù Kristi. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Well, that is the reason why you must learn how to read your Bible and how to pray for forgiveness of sin. Ta ló fẹ́ kú? Ẹ jẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa. Ta ló fẹ́ kú? Kò sí. Nítorí ẹ̀ ló gbọ́dọ̀ máa sá fún ẹ̀ṣẹ̀. Let me tell you this secret that we don't know about. Ṣé ní ẹ̀sùn ọ̀tá wa ni? Òun ni ó máa ń gbin ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́kàn. I have said it times without number wípé ẹ̀ṣẹ̀ tá à ń dá yẹn inú èrò ló ti máa wá. It comes from where? From the mind. From the mind. Tó bá ti wá láti inú èrò tó o bá ṣọ́ra ṣe wàá ṣe kíní yẹn wàá dẹ̀ jẹ̀bi ẹ̀ṣẹ̀. Tẹ́yẹ̀ bá ti wá jẹ̀bi ẹ̀ṣẹ̀ èṣù ọ̀wọ̀ pé ẹni yìí tó jẹ́ pásítọ̀ tó jẹ́ wòlíì tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ onígbàgbọ́ ó ti ní òfin lójú ohun tó ṣe yìí burú á pè ẹ̀mí ikú á ní kó máa lé ẹ̀mí ẹ̀ kiri gbogbo ènìyàn tó máa ń dẹ́ṣẹ̀ ni wọ́n á máa jíṣẹ́ ikú fún gbogbo ìgbà àṣírí ẹ̀mí ẹ̀ o gbogbo ènìyàn tó máa ń mú ẹ̀ṣẹ̀ bí ẹni mọ́mí ẹ̀bá mi wọ́n á máa jẹ́ iṣẹ́ ikú fún ní gbogbo ìgbà nítorí pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ òun lè ṣe confidently òun lè commit confidently tó bá sọ pé olè abáwọn jà tó bá ní rọ́ abáwọn pa tó bá ní ṣìnà abáwọn ṣe tó bá ní ọtí kan àbí kan ní òde dárúkọ abáwọn mú ó lè ṣe bẹ́ẹ̀
ó lè wò wípé òun gbádùn òun enjoy láì mọ̀ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. bàbá wa Aposteli Damilare ẹ jẹ́ ká dókè lọ nígbà tá a bá padà dé àtẹ̀síwájú à ń lọ à ń bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí Ihinrere. Mo lérò pé ẹ gbádùn àwọn orin tí ẹ gbọ́ tán. Àlejò mi ṣì wà níkàlẹ̀ yẹn Aposteli Damilare tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àtàkà kórí ẹ̀ ní ẹ̀ṣẹ̀. Ẹ̀yin náà ti gbọ́ nǹkan tá a pè ní ẹ̀ṣẹ̀ lọ́tùn lósì. Àmọ́ lórúkọ Jésù agbára àtòrí ọ̀fẹ́ má dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀mí mímọ́ ayọ̀ǹda fẹ́mi àti àlejò mi Aposteli Damilare ẹ jẹ́ ká tẹ̀síwájú. Agbára àti orí ọ̀fẹ́ má dẹ́ṣẹ̀ mọ́. Lórúkọ Jésù. Kí ẹ̀mí mímọ́ yọ̀ǹda ẹ̀ fún gbogbo wa lórúkọ Jésù. Àmín Jésù Kristi. Inú mi dùn sí àwọn tó kọrin tẹ́ yìí. Mo gbà ládùúrà fún ohùn wọn á máa dùn bí oyin. Àmín lórúkọ Jésù. Nígbà ṣe ń tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ wa. A ti sọ ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ní ìlòdì sí ìfẹ́ Ọlọ́run. A ti sọ ohun tó ń fa àìní ìmọ̀tò nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ti sọ èrè ẹ̀ṣẹ̀ ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23 ó sọ gbàgbà pé ikú lè rẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹ farabalẹ̀ ká ẹ gbọ́ mi o. Ṣé ẹ rí ìkóríta tá a dé lórí ètò yìí? Ọlọ́run ọmọ ibi tá a lé yìí ibẹ̀ gángan láti fẹ́ sọ ojú kankan níkò. Mo fẹ́ jẹ́ kó o wá ọ̀tọ̀ kó o fi ara balẹ̀ láti gbọ́ mi. Tó o bá ń dẹ́ṣẹ̀, tó o ń ṣe ohun tó lòdì sí ìfẹ́ Ọlọ́run, tó o ń ṣe oògùn, tó o ń lo àwúrẹ́ kan tàbí àwọn nǹkan mìíràn, tó o mú Ọlọ́run mìíràn mọ́ Ọlọ́run, tó o ń ṣe àwọn ìwà tí ò bá ìfẹ́ Ọlọ́run mu, ọ̀nà àbáyọ wà fún ọ. Bẹ́ẹ̀ni, ọ̀nà àbáyọ wà fún ọ. Ọ̀nà àbáyọ wà fún ọ sẹ́ẹ̀. Máa sọ wípé ṣé èmi tí mo ti pààyàn rí? Ó ní ẹ sọ pé ọ̀nà àbáyọ wà fún ní sùúrù fún mi. Ṣé èmi tí mo ti yọ orílẹ̀-èdè oṣù méje ẹ̀lùmí yọ? Oṣù mẹ́fà nínú ó kéré. Ṣé èmi tí mo ti ṣe nǹkan yẹn lẹ́yìn sọ pé ọ̀nà àbáyọ wà fún? Má fara nítorí ẹ̀ṣẹ̀ tó ti dá. No. Don't commit suicide. Wait, my brother. Wait, my sister. Committing suicide is not the solution to the sin. Ohun tó máa ṣe ó wà nínú ìwé Jòhánù kìíní, First John, orí kìíní láti ẹsẹ̀ 8 dé ẹsẹ̀ 10. Tó o bá ní bẹ́ẹ̀lì lọ wá jáde báyìí. Bí àwa bá wí pé. Bí àwa bá wí pé. Àwa kò ní ẹ̀ṣẹ̀. Àwa ò ní ẹ̀ṣẹ̀. Àwa ń tan ara wa jẹ ní. Àwọn tí ń bá sọ pé Aposteli nínú mi ò lẹ́ṣẹ̀ ló padà fún mi o. Òtítọ́ kan kò sí ní ẹnu wa. Mi ò sọ òótọ́ ọ̀rọ̀ fún ara mi. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Ó mọ̀ zata lóbi ọ̀dọ̀ yìí ló ṣe. Olótìtọ́ àti olódodo ni òun. Kábíyèsí. Láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Bí àwa bá wí pé àwa kò dẹ́ṣẹ̀, àwa mú òun ní èké, ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa. Tó o bá sọ pé wòlíì ni ọ́, kí ni bàbá yìí sọ̀nà? Ṣé wọ́n tún lè máa dẹ́ṣẹ̀? Ó sọ pé Ọlọ́run parọ́ nìyẹn. Ó sọ wípé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ lórí ti kùnà Ọlọ́run. Ṣùgbọ́n solution wà nínú ẹsẹ̀ 9 tí wọ́n kà fún ẹ. Tó o bá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, bẹ́ẹ̀ni kó o padà sí ọ̀dọ̀ Ọlọ́run, kó o jókòó kó o sun oorun 3 tí ènìyàn sùn, kó o mọ̀ pé ohun tí mo ṣe yẹ ẹ̀mí mímọ́ mi ò mọ́mọ́, kó o tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀, kó o tilẹ̀kùn mọ́rí, kó o gbé Bíbélì níta àkàtọ́ yẹn, kó o máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ sínú ẹ̀, kó o lọ wo àwọn tó pa, kó o máa sọ pé Ọlọ́run dáríjì mi mo ṣe é nígbà tí mi ò mọ̀, kó o lọ bá àwọn tó jà lólè, kó o jẹ́wọ́ pé ní ọdún báyìí ní ìgbà báyìí èmi ni mo ṣe yìí o, ṣùgbọ́n mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Tá a bá dáríjì rẹ̀ ìwé ìyẹn ò bá tà, ó
ohun tó má dàbí kí Ọlọ́run dáríjì ẹ́. That is why you must confess your sin. O gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀. Ó ṣe pàtàkì tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀. Jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣe pàtàkì dáradára. Máa sọ wípé Ọlọ́run understand. Kò understand tó o bá jẹ́wọ́ o. Máa sọ wípé Ọlọ́run mọ bó ṣe ń lọ, kò mọ bó ṣe ń lọ tó o bá jẹ́wọ́ o. Ṣùgbọ́n tó o bá rẹ ara ẹ̀ sílẹ̀, tó o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olódodo àti aláàánú ni yóò sì gbà kúrò nínú ẹ̀ṣẹ̀. Àmín Jésù. A kọ wípé àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀, àánú ó sì wà lẹ́ẹ̀kan sí. Ọlọ́run á dẹ̀ fi àánú gbà ọ́. Àmín Jésù. Gbàyè lọ́jọ́ Olúwa àti olùgbàlà rẹ kó o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún ògo ní forúkọ Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Á dẹ̀ ṣe kíni yóò sì gbà ọ́. Ṣáà gbẹ́kẹ̀lé yìí ó gbà ọ́. Àmọ́ ká tó gbẹ́kẹ̀lé ẹ̀ ṣáàjẹ́ ká jẹ́wọ́ Jésù. Kò kí ń ṣe pé kò mọ gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń dá, ojú ẹ̀ kábi gbogbo, ṣùgbọ́n ó fẹ́ ká wá sọ́dọ̀ gbà. Olúwa ṣáà dáríjì, mo máa ti lọ jẹ́wọ́ Aposteli Dáre, mo máa ti lọ jẹ́wọ́ ọmọ ìjọ Aposteli Dáre, mo máa ti lọ ṣe nǹkan tí mo máa yẹ kí n ṣe níbìkan báyìí lórúkọ Aposteli Dáre, mo máa ti lu ọmọ ìyálé mi, mo máa ti sáré pé kí ọmọ ìyàwó mi kó má má ṣòrire. Tá a bá ti lè jẹ́wọ́ níwájú Jésù, aláàánú ni á dẹ̀ dáríjì wa. Tó kó tó di pé Aposteli Dáre lọ́jẹ́ ká tiẹ̀ bẹ́ẹ̀ tó ń jẹ́ Aposteli Damilare. Aposteli Damilare, báwo gangan lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́? Ẹ jẹ́ ká mọ̀ kúkúrú nípa. Sórí ẹ̀gbọ́n o. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa. Ó ṣé o Jésù. Ní 2014 ni mo gba ìpè pọ́nbélé tí mo jọ̀wọ́ ohun gbogbo tí mò ń ṣe sílẹ̀ torí òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ni mí tẹ́lẹ̀, tí mo yọ̀ǹda pé ohun tí Ọlọ́run pè mí sí èmi náà ṣetán láti ṣe. 2014 ni mo jọ̀wọ́ ara mi fún iṣẹ́ ìránṣẹ́. Bí a ṣe bẹ̀rẹ̀ ní agbára díẹ̀ torí pé ọdún mẹ́wàá ni mo lò lọ́dọ̀ wòlíì tí gbogbo èèyàn mọ̀. Tí n bá dárúkọ ẹ̀ báyìí gbogbo yín náà lè máa mọ̀ wọ́n. Ṣùgbọ́n fún prógámù yìí ọdún mẹ́wàá ni mo lò lọ́dọ̀ wọn. Lẹ́yìn yẹn ni mo tó ẹ̀sẹ̀ wá lọ sí ilé ìwé Bíbélì lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti rí i pé a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, a fẹ́ bẹ̀rẹ̀ láì ní ìmọ̀, a fẹ́ bẹ̀rẹ̀ láì ní òye tí Ọlọ́run wá fi gbà fún wa. Báyìí sì àwa náà ti ń ṣe ọdún mẹ́ta, ọdún kẹrin là ń lò lọ́wọ́ yìí nínú iṣẹ́ ìránṣẹ́. So mi ráńpẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀pẹ̀ lórí ọ̀fẹ́ Ọlọ́run. Ó dáa, lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tó láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, kí ni àwọn àdójúkọ tẹ́ sọ pé ṣé mi ní padà sẹ́yìn báyìí àbí ṣé Ọlọ́run ò pè mí mọ́ ni? Kí làwọn àdójúkọ tẹ́ ti ní? Ọlọ́run pè gbogbo ènìyàn o, ṣùgbọ́n àwọn tó yàn ni ò pọ̀. That is why tó o bá ní kọ́lù o gbọ́dọ̀ dúró fún choosing. For all are called, many are called, but few are what? Choose. So ní ìgbà tí èmi dúró láti gba ìpè choosing yẹn, mo rò pé Ọlọ́run ṣe wá yàn mí rè. So nínú ìdojúkọ mi torí pé ìpè ń bẹ ni ò jẹ́ kí n lè wò pé ṣé ǹjẹ́ màá máa continue báyìí torí pé Ọlọ́run pè mí ó tó wá yàn mí. So I am working in that line. Mi ò dẹ̀ fi owó bára mi jẹ́, mi ò dẹ̀ fi ìfẹ́ obìnrin bára mi jẹ́, mi ò dẹ̀ fi ẹ̀ṣẹ̀ bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́. Nítorí èyí mi ò fi bẹ́ẹ̀ ní ìdojúkọ púpọ̀ láti sọ pé àbí mi ò ní ṣe mọ́ torí pé ìpè ń bẹ. Ọlọ́run bẹ́ẹ̀ tó yàn mí, ó fún mi lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú. Ó fún yín lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú. Ó yá, ẹ jẹ́ kí n tẹ̀ béèrè kankan. Àwọn ohun ń ṣẹlẹ̀ láwọn ọjọ́ kọ̀ọ̀kan ní láti ibi sáàbì mélòó kan tó yẹ pé ó tẹ̀tí wá ń trend gan báyìí. Wọ́n máa ní ìjọ kan wọ́n ń powó, wọ́n ta omi, wọ́n tomi lọ́sẹ̀ yìí, wọ́n tomi Monday, wọ́n tún ṣèpàdé Jésù gbógo mi dé ní Wednesday, wọ́n tún tomi, wọ́n tún ṣèpàdé Jésù máa jíǹde o pé Friday ni Jésù máa ń wá o, kò ráyè wá ní Tuesday, ó máa wá ní Friday, wọ́n tún ta anointing oil. You know, ẹ bá mi yànnàná ẹ̀. Is that the way the Holy Spirit works? Is that the way it's ought to be in Christendom? Kórí nìyẹn. Àbí ṣé bó ṣe máa ń rí gangan nìyẹn? Ìbéèrè lábẹ́bẹ̀rẹ̀ yìí o. Ẹ̀mí mímọ́ dẹ̀ máa fún yín ní ìdáhùn ìbéèrè. Àmín Jésù. Ẹ farabalẹ̀ ká gbọ́ mi ní ìṣẹ́jú kan tàbí méjì.
Sorry, Christianity is not stupidity. Am I talking? Yes. Christianity is not what? Stupidity. Èèyàn lè sọ pé ike omi tí wọ́n ń tà ní 100 naira. Ẹ̀mí kan sọ fún òun kó òun tà ní 1,000 ìwọ́n tó bára ló stupid. Bọ́mi ẹ̀mí kan sọ pé kò sọ fún ẹ pé ẹ̀mí náà sọ pé ẹ̀mí náà dẹ̀ ní kì í ta omi. Torí pé symbol of Holy Spirit is water. So can you sell your symbol? No, it doesn't sell your symbol. Yẹ́mìmà àwa ọmọ ìjọ la gbọ́dọ̀ ṣọ́ra wa láti torí bọ̀ nítorí pé ìkòkò ń bẹ nínú àgùntàn. Am I talking about? Ìkòkò ń bẹ nínú àwọn àgùntàn. Gbogbo èèyàn tó sọ pé Ọlọ́run pè gbogbo èèyàn kan lọ́lọ́run pè ẹlòmíì ló pera ẹ̀. Ẹ jẹ́ kí n sọ eléyìí Ọlọ́run tún wá pè ẹlòmíì tó yẹ pé òun ti wá yà kúrò nínú àná tọ́lọ́ fi sí. Ṣé inú èmi tọ́lọ́wọ̀ ní kí n máa lo àwọn nǹkan kọ̀ọ̀kan ni mo á sọ pé màá máa tà á láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ mo lè sọ méjì mẹ́ta tí mo sọ pé Ọlọ́run ò ní ká máa lò sẹ́ àgbẹ̀lò ẹ jẹ́ sọ eléyìí fún yín ohun tó jẹ́ kí wọ́n máa hùwà kíwà tó wù yẹn ni ìfẹ́ owó. Ìfẹ́ owó, the love of money. That does it. Ṣìṣẹ́ èrú èmi tí mo bẹ̀rẹ̀ ìjọ fún ọdún méjì tí mi ò gba offering lọ́wọ́ anybody ọdún méjì gbáko ẹni tó lè jẹ́rìí sí ọ̀rọ̀ yìí sì wá bí ẹ má jẹ́ kí n lọ fà ọjọ́ tá a parí ìsìn ní àìpẹ́ yìí mi ò gba offering lọ́wọ́ anybody. Why? I don't want the love of money to dominate the Holy Spirit in me. So the love of money has dominated the Spirit of God in many. Ìfẹ́ owó lẹni wọ́n máa rò pé program tí mo ṣe yìí lè mú ẹ pa. Tó bá ti rérò 20 by 1 ti calculate. Wọ́n ti calculate ẹ̀. So wọ́n ti lọ pé ẹnìkan lọ́ra omi wá. Ó yẹ gbé síbẹ̀ yẹn. Omi 1.5. Tó yẹ pé ìyá ìlú ni omi páàkì kan 650 600. Wọ́n á lè máa ta ẹyọ kan ní 2,000 ẹlòmíì tàn 10,000. Ẹ wá gbọ́ o ẹ bẹ̀rẹ̀ pé ṣé eléyìí tó ń lò kọjá ṣé kò ṣiṣẹ́ ni wọ́n tún ń tà mí lọ́tẹ̀ yìí. Ìwà tó rà ní o. Christianity is not stupidity. Be wise, don't let anybody fool you. Ohun tó o bá ti rí nínú Bíbélì pé ó ṣẹlẹ̀ má bá wọn ṣe. Jésù ò ta omi fún ẹnikẹ́ni. Kò ta iyọ̀ fún ẹnikẹ́ni. Má sì mí gbọ́ tó bá ti yẹ lẹ́yìn ìdá mẹ́wàá àti ọrẹ. Tó bá ti yẹ lẹ́yìn rẹ̀ kúrò lórí ẹ̀. Ayé ò ní rí ọmú. Àmín Jésù. May God give us more wisdom in Jesus' name. Amen in Jesus' mighty name. Aposteli Damilare kó tó di pé lọ lórí ètò ìbéèrè kan tó tún kù lélẹ́yìí. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ káàkiri àgbáyé, ó dà bí orílẹ̀-èdè wa ká mú orílẹ̀-èdè wa bí àpẹẹrẹ. Àwọn ìjọ kọ̀ọ̀kan àtàwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà ní ìjọ tí wọ́n ń ṣe mọ̀nàmọ́ná yẹn. Ǹjẹ́ òfin kankan wà tó jẹ́ pé tó bá gbọ́ pé ìjọba yìí kankan báyìí ṣẹlẹ̀ ń bẹ o. Ǹjẹ́ bí kankan wà tí wọ́n lè ti fi wọ́n sùn tó bá fi wọ́n sùn ǹjẹ́ ìjìyà kankan wà ǹjẹ́ nǹkankan wà bẹ́ẹ̀. Ṣé ẹ rí a ti sọ síwájú nígbà tí èmi máa ń ka Bíbélì tí mo kà débi tí a sọ yẹn pé ikú lè rí ẹ̀ṣẹ̀ ó jẹ́ kí n jọ̀wọ́ so many things ó lè jẹ́ kí n máa wò wípé gbogbo tí ènìyàn ń ṣe at the end of the day ó lọ mẹ́rin ohun tí a béèrè yẹn ó ṣe pàtàkì. But problem tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ nínú wípé many are not under umbrella of any association. Ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni ò sí ní under àkóso àwọn olùṣàkóso ìjọ. Tó bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n á lè kọ́ṣe rẹ̀. Mo sọ fún yín pé mo wà London ọ̀fọ̀dún mẹ́wàá tí má ṣe sí ẹ̀mí mọ́bí tẹ́ máa lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé ìjọ kalẹ̀ lẹ́nìí were not trained under anyone. So wọ́n kọ̀ sùn wọ́n kọ̀ tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run pa wọn. Owó ló pè wọ́n. So owó yẹn ló ń control wọn. So ní inú òfin ìjìyà ń bẹ fẹ́ tó bá ṣẹ̀. So tí ẹnikẹ́ni bá wùwà pé I'm a pastor and you rape somebody òfin òfàlè gbà ó. Tó o bá ṣe mọ̀nàmọ́ná. There is law, there is rules, there is regulation that can caution you very well. That is why when you watch so many things now, ẹ máa rí pé wọ́n mú pastor, wọ́n fi kíní sí lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ni nítorí ìwà kíwà tó ṣe kíni o tó wù. Ẹ má jẹ́ kí a bá irú àwọn
ènìyàn bẹ́ẹ̀ ń ṣe pọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó o bá ti rí pé òye ohun tẹ́lẹ̀ ń ṣe ó yàtọ̀ sí bẹ́ẹ̀lì gbètè gbé báàgì ẹ kó máa ṣe kí ni o kó máa lọ ọlọ́wọ́ pẹ̀lú orúkọ Jésù. ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká tan àwọn wòlíì èké lọ apanijẹ́ ìkòkò òní bíbélì pé wọ́n ẹ gbìyànjú ẹ jẹ́ ká dá Olúwa wa mọ̀ ẹ jẹ́ ká bá a ní ìbáṣepọ̀ tó dánmọ́rán lórúkọ Jésù àtèmi àti yín àníjìn sọfìn ayé lágbára Ọlọ́run ẹ̀yin la máa bá pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ èmi náà lè máa rí ju gbogbo ẹ̀ lọ ẹ má gbàgbé Jésù nìkan lóníṣẹ́ ìyanu. Hallelujah.